أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد mo kí gbogbo ẹni tí ń fẹ́ t'Ọlọ́run, mo kí gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run, mo kí gbogbo ẹni tí ń nífẹ̀ẹ́ Ànábì Muhammad. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àlàáfíà Ọlọ́run tí ò ní lópin, oore rẹ̀ tí ò ní ìparí kó máa bá gbogbo wa gbé. Ìṣítírè tí ó wúlò fẹ́mi lákọ̀ọ́kọ́, tí ó dẹ̀ máa ṣàǹfààní fún gbogbo ọmọlẹ́yìn Ànábì tí ń bá ń gbọ́ mi, tí ń wò mí. Nígbà tí ó pamọ́ sí gbogbo wa, gbogbo ẹni tó bá lórí íńtánẹ́ẹ̀tì, àwọn ogun àtàwọn ọ̀tẹ̀ tí àwọn ẹgbẹ́ aláṣìṣe tọ́pẹ̀rẹ̀ àwọn ló ń ṣẹ̀ṣe tí wọ́n gbé sí àwa mùsùlùmí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ń sọ̀rọ̀ Ọlọ́run tó ṣẹ̀dá àwọn láìdáa, wọ́n ń ṣẹ́bi lọ́lọ́run ọba tí ń ṣe jẹ́ ẹmu fún wọn. Wọ́n wá ń ṣẹ́bi lé òjíṣẹ́ tọ́lọ́run fi ránṣẹ́ sí wọn kó lè yọ wọn kúrò nínú òkùnkùn bọ́nù mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n jù báwọn lọ. Wọ́n sì ń ṣẹ́bi lé, wọ́n ń ṣe yẹ̀yẹ́ gbogbo mùsùlùmí tí ń jọmọ ìyá fún wọn. Ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ wọ́n jù pé à ń fẹ́ kán kúrò nínú òkùnkùn kan bọ́ sínú mọ́lẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ́dọ̀ wọn jù bẹ́ẹ̀ lọ. Wọ́n wá ń ṣẹ́bi, wọ́n ń sọ̀rọ̀ burúkú, wọ́n ń ṣèbanilórúkọjẹ́, wọ́n ń ṣe yẹ̀yẹ́. Kò sí ní tí ó ṣẹlẹ̀ tí Islam tí ò ní gáìdì wa lérí bó láṣẹ handle matter náà. Àti Islam bá lè bá wa dá sí, bá ti mọ̀ sùn, bá ti mọ̀ jí, kí là wí ká tó sùn, ìhàwó la fi sùn, kí là wí tá a bá jí, tá a bá fẹ́ wọṣọ, kí là wí, tọ́ra sọ yẹn lẹ́lòmíì wọ̀ tó yíwọ́, kí là wí ká tó wọ bàtà. Islam tó ráyè wa débi kí là wí ká tó jẹun, tá a bá fẹ́ mumi ńkọ́, tá a bá fẹ́ báyàwó wa láṣepọ̀, gbogbo nǹkan, bá fẹ́ rajà, bá fẹ́ tajà. Ṣé ni ó wá ní dá sí bó la ṣe mọ́ díìlì pẹ̀lú situation báyìí? Ọ̀sọ́ Suratul An'am, odindi súrà náà ó díìlì pẹ̀lú ntọ́pọ̀ nínú ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. Àwọn oníṣẹ̀ṣe Mọ́kà táwọn náà dìde pé ìṣẹ̀ṣe làgbà, ìṣẹ̀ṣe làgbà ń jọ́ta Ànábì sallallahu alaihi wasallam dé. Bó ni conduct, bó ni ethics tá Ànábì fi bá wọn lò. Níbẹ̀ lọ́lọ́run ti ń sọ pé wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina fa'arid anhum. Muhammadu, gbọ́ ọ sétí, sì wá fi jíṣẹ́ fún gbogbo ẹni tó bá gbà ọ́ gbọ́ lódodo náà wípé lódodo àtẹ́ bá ti rí àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ Ọlọ́run láìdáa, wọ́n máa bọ Ọlọ́run ló kọjẹ́, wọ́n tẹnubọ Qur'an, wọ́n máa tọwọ́ bọ̀ ń bọ̀ púpọ̀, wọ́n máa ṣe yẹ̀yẹ́. Fa'arid anhum, wọ́n fà Nábì ṣe yẹ̀yẹ́. Ọlọ́run ní gún rí kúrò ń bẹ̀, kí ló ń ṣe lórí pílátífọ́ọ̀mù bẹ́ẹ̀? Tẹ́ mọ́ kọ́mẹ́ǹtì rẹ̀ ọ̀hún gan, tẹ́ mọ́ kí ló ń ṣe ẹ̀rẹ̀ sí. Wọ́n ní ọmọ dùn ń bẹ̀, arid anhum, Ọlọ́run ní gún rí mọ́ dùn ń bẹ̀. Hatta yakhudu fi hadithin ghayrihi, tó bá lọ́rọ̀ gbọ́ sọ́lọ́run lẹ́nu tó rẹ́ lómi lágídí, títí tí wọ́n fi pààrọ̀ topic. Tá bá ń sọ̀rọ̀ science, participate ń bẹ̀. Wọn kò necessary kan jẹ́ mùsùlùmí ká tó jọ sólé yẹn, ọ̀rọ̀ politics, ọ̀rọ̀ economy, títí tí wọ́n fi pààrọ̀ tó wa imma yunsiyannaka shaitan. Ọlọ́run ní nígbà mi a máa wá kánilá, ó ti mọ̀ wá, ọba tó mọ̀ wá dáadáa. Tó bá gbàgbéra ńgbà míì, ọ̀ka ọlá débi kí ọmọ ìgbà tó ń engage wọn. Ẹ fún mi láyè kí n wérí platform yín, mo fẹ́ fún yín lésì. Lérí platform tó yẹ sí pé wọ́n bá ti mọ̀ ipò ọmọ tó ń sọ wọ́n ja ọ̀bọ ọlẹ̀ kúrò ń bẹ̀. Tó bá ti gbàgbéra tó bá wọn participate, fala taqud ba'da dhikra ma'al qawmi dhalimin. Ọlọ́run ní tó bá ti tají tètè kúrò ń bẹ̀ lẹ́ẹ̀kan náà, tó rá lábòsí ni wọ́n. Mọ́jà rìkọ́ọ̀dù rẹ̀, mọ́jà picture rẹ̀ papọ̀ mọ́ wọn. Ìkìlọ̀ yìí ti wáyé láti Mọ́kà nígbà táwọn oníṣẹ̀ṣe Mọ́kà dìde ogun sí Ànábì sallallahu alaihi wasallam. Ànábì wá dé Mọ̀dínà, ó tún wá báwọn ọ̀tá mi pàdé, àwọn Yehud, ọ̀tá tuntun mi, àwọn èso ń ṣẹ̀ṣe, àmọ́ aláṣìṣe làwọn náà. Àtàwọn mùnáfìkì, ọ̀tá tuntun. Àwọn mùsùlùmí kọ̀ọ̀kan wá engage wọn níbi ìfàǹfà, mọ́ fa ọ̀rọ̀, tíra yín dájú tiwa lọ, tiwa dájú tí yín lọ, ẹ̀rí ní wọ́n á ń ti yẹ̀yẹ́ ẹ̀sìn. Wọ́n wá ń fi Islam ṣe yẹ̀yẹ́, fa Nábì ṣe yẹ̀yẹ́, fọlọ́run ṣe yẹ̀yẹ́ ní ṣojú àwọn mùsùlùmí. Suratul Nisa, Ọlọ́run ní wa qad nazzalna alaykum fil kitab. Síbẹ̀ yín náà la bá sọ̀rọ̀ nínú tíra, níjó ní ẹ ti gbàgbé ń tá a bá yín sọ ni. An idha sami'tum ayatillah, gbogbo ìgbà tẹ́ bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yukfaru biha, táwọn kan lálẹ́ ẹ̀ tán bàjẹ́ tán dorí ẹ̀ kodò. Wọ́n tún tukutu wa yustahza'u biha, tán yẹ̀yẹ́. Wọ́n yẹ̀yẹ́ Ọlọ́run, wọ́n yẹ̀yẹ́ Ànábì, wọ́n dá yẹ̀yẹ́ Islam lẹ̀.
fala taq'udu ma'ahum a ti kìlọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ participate, ẹ gbọ́dọ̀ wà pẹ̀lú wọn bẹ́ẹ̀. èmi kàn ń wo ẹ̀sìn wọn nìyí bá wọn dá sí kí ó ní nǹkan rí tó fẹ́ wò ni ó ní nǹkan rí tó ń fi táìmù tiẹ̀ ṣe. ajá pé àìsàn gan ń bẹ lọ́kàn tiẹ̀ náà tó fi ń fọ́lò irú gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀. hatta yakhudu fi hadithin ghayrihi títí tún fi pààrọ̀ tọ́píìkì ibòmí lọ́lọ́run tó sì ń sọ eléyìí. innakum idha mithluhum tó bá ti jòkó tí wọn ó ti dára wọn àníyàn mi yàtọ̀ ó ti dára wọn ẹ ti jọra yín bá nẹ̀ torí ẹ̀ ń promote wọn ẹ̀ ń fún wọn ní unnecessary popularity. àwọn tá ń sọ yìí ò tó nǹkan wọn ju bíi mélòó kan náà lọ wọ́n ń fara wọn wọlé ń tipa náà ni wọ́n ń fara wọn wá sí rí ètò ń tipa ni. so tẹ́ni tẹ́ èèyàn díẹ̀ bá ń sọ nǹkan burúkú yọ loud, tẹ́ni tí ò tó nǹkan tọmọ kékeré bá ń fa wàhálà yọ loud. kí ló fà á ni pé n ti ń sọ ló burú, kì í ṣe pé wọ́n ní ṣáúkà, kì í ṣe pé wọ́n pọ̀, kì í ṣe pé wọ́n tó bẹ̀rù, wọ́n nítumọ̀. tẹ́yìn náà bá wọn ṣí ẹ̀rẹ̀ tẹ́ ń promote ẹ̀ ẹ̀yin lẹ́ ń jẹ́ kán máa ní intan fẹ́ gẹ̀ngẹ̀ náà nù wọ́n fẹ́ draw attention gbogbo yín. ẹni tí ń kọ́ mọ́ ń kí ó kọ́ pàátì torí mo rí kọ́mẹ́ǹtì kan lérí péjì mi yìí nígbà tá à ń ṣe tẹ̀fsírì lọ́njọ́ ní à ń tú al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn ọ̀rọ̀ sẹ́sí pé náà lọ́dàrú tẹ́lómi ò fi gbọ́ ìsìlámù rẹ̀ yìí tán fi ń tàn án. Qur'an yìí náà ni wọ́n mọ̀ná fi ń tún tukutu àwọn kan ní ara kápá gbogbo tá à ń ṣe yìí tì ká lọ mójútó àwọn oníṣẹ̀ṣe ń pe lọ́kàn báyìí kápá gbogbo tá à ń ṣe tí ń tán fẹ́ gẹ́gẹ́ náà nù káwọn ọmọ mùsùlùmí lè máa gọ̀ sí kán mọ̀ Islam. Ọlọ́run ní innakum idha mithluhum tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní jòkó tí wọ́n ẹ̀ dára wọn. inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a. ṣẹ́rí munafiki tọkàn rẹ̀ ọ̀pàdé sí Islam náà tẹ́lẹ̀ ẹsẹ̀ kan nù Islam ẹsẹ̀ kan nù ṣẹ̀ṣẹ̀ àdógbò wọn pátápátá tí wọ́n kí àwọn pípù yìí ní pọ́ìntì o àṣeṣe pé wọ́n ráìtì ṣá àti wọ́ àtàwọn Ọlọ́run ní máa dà yín papọ̀ sínú náà ni Ọlọ́run jẹ wá ń yà. àwọn tí ẹni ká máa wá engage kìí ṣe knowledge wọn fẹ́ tó bá jẹ́ knowledge ni ìran tí wọ́n gbọ́dọ̀ fi knowledge challenge jù àwa mùsùlùmí ni ìrí ẹ̀sìn ọ̀hún láyé lénìí. tẹni tó bá máa kọ́ sọ ẹ̀sìn kan tó ní scholars tó dẹ̀ ní àti àwọn scholars ibẹ̀ tojúbọ detail ẹ̀sìn wọn wà so detail ó lè wí nǹkan kan bẹ̀ kan tolerate rẹ̀ tó bá ti jẹ́rìí bí àwa mùsùlùmí ni. àwọn tó follow wa làwọn Júù peter ní literature gbogbo ntẹ́nìkan ó bá fàyọnú ẹ̀sìn wa lénìí pé òun fẹ́ fi dárújú kan kalẹ̀ àwa gan ti fàáyọ fúnra wa a fàáyọ débi pé àwọn kan sọ mùsùlùmí ni wọ́n mọ̀ ìgbà táwọn sọ̀rọ̀ bíi kèfèrí táwọn mùsùlùmí ẹgbẹ́ wọn padà lébẹ̀lì wọn pé ẹ ti di kèfèrí pẹ̀lú ntẹ́ ń sọ yìí torí gbogbo ntọ́lọ̀ ń bá sọ tá ànábì bá sọ a subject ẹ̀ sí debate a argue lórí ẹ̀ kí ló gbà lérò kí ló sọ kí ló tó so eléyìí kí ló tó so eléyìí ń ló jẹ́ kí gbogbo àwọn tíra wa máa ṣe hẹ̀rìmọ̀. àwọn kan tú Kùránì lọ́nà tiwọn àwọn Mu'tazila ń bẹ wọ́n ní tafsiri ńláńlá ní o kàkà ṣáàfù nísìnyí almost be 15 volumes èèyàn kan péré lọ́kọ́ Mu'tazila ni doctrine rẹ̀ tún yàtọ̀ sí tàwọn mùsùlùmí yòókù. àwọn náà lóríṣiríṣi tíra tó bá tójú bọ ìlànà wọn pọ̀ fẹ́ study ẹ̀ wọ́n bẹ́yà 20 years ó wà lẹ́nu ẹ̀ kò tí ì yí ọ̀tán. àwọn Àṣàyàrà ń bẹ Mọ́túrídíyà ń bẹ eríṣiríṣi sect la pín sí kí ló bí dodo pínpín yìí Ọlọ́run sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àfẹ́gbọ́ yìí náà ni. so ó strange kẹ́nìkan lòun fẹ́ jà wá lógun nísìnyí kọ́ sọ tuntun àwa gangan àti irun wẹ́lẹ́wẹ́lẹ́ everything. tẹ́nìkan bá lóun gbé sọ Bukhari òun fẹ́ explain ẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí ẹnìkan tún ní explanation rí òkun tó ìgbádùn ẹ̀ tó òun náà tuntun explain láti bẹ̀rẹ̀ ṣáàrọ̀hù commentary tó wà fún sọ Bukhari kọfẹ́ níye ìkọ̀kan rí ó mọ̀ sí kàbìtì làwọn tíra tẹ́ ẹ mọ́ tá a mọ́ nílé tẹ́ ẹ mọ́ ṣe bí Kùránì lákójọ kìí ṣe Kùránì àròyé ni àròra wa láròyé ó ti pọ̀ jù. so fẹ́nìkan láti mú tuntun kan wá tó jẹ́ external party àkànmọ́ rẹ̀ ni pé níwò yìí àwa gangan ti exhaust gbogbo nǹkan pátá láàrin ara wa. níjọ́ tá a bá ń yapẹ̀ ẹnu láàrin ara wa a máa dàbí ìgbà pé à ń fa wàhálà ibi táwọn àǹfààní rẹ̀ ti máa yọjú ni. kèfèrí ò ní tuntun kan tó fẹ́ wí mọ́. ṣérú àwọn tán wá débẹ̀ tí wọ́n rí tuntun kan tí wọ́n wí tí wọ́n á rò pé òkè yóò dùn wọ́n tá a bá ń bú Ọlọ́run yóò dùn wọ́n tá a bá ń bú ànábì wọ́n ti mọ̀ yí pé yóò kà wá là wọ́n wá ń wá àtàmọ́ àtàtàmọ́ tí ọ̀jọ́ra wọn pé ẹ̀ṣá jẹ́ àmọ́ kínú wọn lè má bàjẹ́
intention wọn nù, kì í ṣe knowledge. Tó bá jẹ́ knowledge ni àwọn pàdé ní neutral ground pẹ̀lú wa pé platform yóò neutral, kì í ṣe tiyín kì í ṣe tiwa, ẹjá pàdé ńbẹ̀ fún debate tán bá tó bẹ̀ kan jáde anyone nínú wọn. Àwọn ọmọ tán wọṣọ lé kéwú ládẹ̀ sí wọn, àwọn ọmọ tán wà nínú uniform lé kéwú tán ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ knowledge Islam wàláhì ládẹ̀ sí wọn, wọ́n gbàṣọ yìí lọ́rùn wọn. Ó ti pọ̀ jù fáwọn àfáà àgbà kan máa dá sí irú nǹkan báyìí, ẹ ti fún wọn látẹ̀ńṣàn tó ju size wọn lọ. Tọ́ra àwọn eléyìí kì í ṣe knowledge wọn wá, tẹ́ ẹ bá fẹ́ bó mímọ̀ jiyàn ẹ̀ wín ni ẹ̀ òun làákàyè. Àwọn orientalist gangan tán ń kọ àwọn nǹkan sórí internet táwọn eléyìí sáré lọ́ọ́ kà lábàádì yìí, tẹ́ ẹ bá pè wọ́n jòkó tá argue tá debate wọn àwọn ènìyàn knowledge wọn náà wọ́n ní. Kí ni wọ́n fẹ́ wá, kí náà fẹ́ kàǹpa Islam? Ẹni tó fẹ́ takò yín tí ń sáré wá wí kan tí ń sáré lọ́ọ́ rà tí ń kà lábàádì, kí ló fẹ́ wí? Wíkúwí ni ọmọ wí. Ká tó wá sọ àwọn eléyìí tó ẹ sí pé intention tí wọn kọjá kan bú yín, tẹ́ bá bá láìmọ̀ kan jiyàn yóò win nìyí. Bẹ́ẹ̀ bá láìmọ̀ kan jiyàn, bẹ́ẹ̀ bá bá argue, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nítorí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ lè go down to his level. Akọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ni kí wọ́n mọ̀ sọ pé Hajarul Aswadu tí ń bẹ ní Kaaba òkúta tán ó wà lára tán ti construct ẹ̀, wọ́n ti attach ẹ̀ mára Kaaba. Òkúta yẹn o, irin tán kíní bí irin tán fi síbẹ̀ silver dẹ̀ ni pé abí obìnrin ni, ẹ̀rí pójú abí obìnrin. Ṣe rí pé level irú àwọn tẹ́ fẹ́ bá argue, ẹ wo bí tọpọlọ tí level ọpọlọ wọn wá. Kí lẹ fẹ́ bá rú àwọn eléyìí ń sọ? Àwọn blue film tí ẹ bá ṣe bẹ́ẹ̀ láì tí ó bá tiẹ̀ jẹ́ research kékeré wọ́n ṣe, research kékeré lérí íńtánẹ́ẹ̀tì tán ti ń wá àwọn náà, research kékeré máa reveal fún wọn pé ànábì ọmọ sí kíni silver oníborúkọ tó wà ń bẹ̀, kò sí ànábì ọmọ sí, kò sójú ànábì tán fi ṣe, kò sójú ọ̀pọ̀lọpọ̀ sàábì ànábì. Ẹni tó kọ́kọ́ máa ìdí àyẹ̀wò Abdullahi ọmọ Zubair ni. So tán bá yọ kúrò ń bẹ̀ nísìn kò ní ìtumọ̀, wọ́n fi ilẹ̀ ń bẹ̀ kò ní ìtumọ̀. Bẹ̀tí nígbà tẹ́ ń pòkúta ló wà ń bẹ̀, kò sí ṣèpù tán fẹ́ gbà ṣe ju kó ṣe roboto lọ. Máìndì rodo àwọn tó ṣe é tó fi di sẹ́ńtúrì tiwa yìí, máìndì ẹnìkan kan ọ̀dọ̀tí láti mọ́ rorò kúrò. Ọmọ Lárúbá kan lọ́wọ́ kọ́ dáṣà yẹn jò ní tó go viral tó ní kíní ìjọ abí obìnrin. Ọlọ́run lọ́mọ bí ẹ wo blue film dé tẹ́ fi rò pé abí obìnrin gbogbo nǹkan jọ lójú yín. Ṣerú level àwọn tẹ́ fẹ́ ká wá bá sọ̀rọ̀. So àwọn eléyìí wọ́n kàn fẹ́ bí ìbú lásán ni, wọn kì í ṣe, wọ́n ní interest nínú knowledge, wọ́n ní interest nínú mọ̀nà. Ẹni bá ń wá mọ̀nà Ọlọ́run sábà máa fi ta wọ́n lọ́rẹ. Ẹlẹ́tanú Ọlọ́run kì í sábà jí wọn ríran. Kí àwọn Fatima o tí ń jẹ́ tí ìyá tí ń jẹ́ Fatima tó tó ànábì dàgbà nígbà tó wá kú, ànábì tí wọ́n ń lọ kì í mọ́lẹ̀ nínú sàárè rẹ̀ sì dorí àdísí ànábì kodò sallallahu alaihi wasallam. Ànábì wọnú sàárè ó fara lélẹ̀ ń bẹ̀ ń pé kí n kọ́kọ́ fi àlébi tí wọ́n gbé ìyá mi yìí sí kó lè jẹ́ ìkẹ́ kó lè já àánú fún tó bá dénú sàárè ń pé ìhà mi ti kan bẹ̀ tóun bá tán bá tún gbé òun síbẹ̀ kò ní pé bóyá Ọlọ́run lè fi ṣèyàn fi ṣèyà ń fúfú yẹ fún un. Ló wá di pé ànábì àti ẹni wọn jọ ń bára wọn sùn tẹ́ rí bẹ́ẹ̀ nínú àdìsí dà. Ṣé lẹ́vù àwọn tẹ́ fẹ́ kí wọ́n sọ̀kalẹ̀ sí láti máa ágì pẹ̀lú nù? Àbẹ́ni tí ń sọ pé kí ló tá bàbá ànábì ń jẹ́ Abdullahi ṣebẹ́ lẹ́lẹ́bọ ni wọ́n ni, ṣebẹ́ lẹ́lẹ́bọ lára Mọ́kà. Èyí ṣe tán tí wọ́n ń jẹ́ Allahu tán ń jẹ́ irú Allahu ká ànábì tó dé, bàbá rẹ̀ gan irú Allahu ni, ṣebẹ́ lẹ́lẹ́bọ ni wọ́n. Very basic, very basic. Ẹbọ tára Mọ́kà ń ṣe kọjọ́rú tiyín. Ara Mọ́kà ń sin ọba tó dá wọn, wọ́n wá ń ṣòṣà pẹ̀lú ẹ̀, wọ́n dá méjèèjì papọ̀. Wọ́n ní la sharika laka illa sharikun huwa laka tamlikuhu wa ma malak. Wa idha rakibu fil bahri, tán bá gun orí odò tán ṣe ìrìn àjò, da'u Allaha mukhlisina lahu ddin, Ọlọ́run tí ń jẹ́ Allah nìkan ni wọ́n máa ń pè nígbà náà bá ṣe jó ń ṣẹ̀ṣẹ̀ tó. Bá ṣe jó ń ṣẹ̀ṣẹ̀ tó, ìṣẹ̀ṣẹ̀ wọn kò fọ́ wọn lójú dàbí tiyín. Wọ́n tún lásìkò tán máa fi pe Ọlọ́run gẹ́gẹ́. In tí Islam ń bá wọn wí sí ni pé àlóhùn nìkan ni ẹ máa pè é yé pé òòṣà rárá, wọ́n ní rárá o, a máa pọ̀ Ọlọ́run, a máa pò òòṣà náà, a máa pè wọ́n papọ̀ ni. Pé wọ́n papọ̀ ní ń sọ wọ́n di mùṣìríkù, ẹni tó associate partner pẹ̀lú Ọlọ́run. Ẹlẹ́bọ tí ń jẹ́ lẹ́bọ gangan náà nù. So ó easy fún wọn láti sọ ọmọ ní Abdullahi, kan sọ eléyìí l'Abdullahi, Táyé l'Abdullahi, kan sọ Kẹ́hìndé rẹ̀ ní Abdullahi àti Abdulmanat, Abdul Uzza. Ẹrú òòṣà lélẹ́yìí, ẹrú ọba tí ń bẹ lókè lélẹ́yìí, ẹrú Elédùmarè lélẹ́yìí, ẹrú òòṣà lélẹ́yìí, torí gbogbo ẹ̀ náà wọ́n jọ ń sìn papọ̀.
very basic. Tí ó bá yé yín ẹ béèrè kẹ́ rí mọ̀nà. Àmọ́ arsalna min rasulin illa bilisani qaumi, àwọn òjíṣẹ́ t'Ọlọ́run bá rán o èdè ìlú wọn ní pé so ajásípọ̀ Ọlọ́run rán Ànábì Muhammad sí wa ẹ̀wò tututu. Àyà méjì ṣáájú rẹ̀ ń sọ fún wọn pé alif lam mim ra kitabun anzalnahu ilayka litukhrijan nasa mina dhulumati ila nur. Muhammadu afẹ́kọ́ yọ gbogbo èèyàn tí ọmọ Yorùbá ṣe yẹn ṣẹ́nà kó lọ́mọ Yorùbá ṣẹ́nà kó ló ń ṣẹ̀ṣe afẹ́kọ́ yọ yín gbogbo tí ń jẹ́ níyàn láti bí òkùnkùn sí bí ìmọ́lẹ̀. Báàsì tó á tẹ̀lé wọn sọ pé kò sójíṣẹ́ tá a ti rán rí náà láì jẹ́ sí pé èdè ìlú wọn náà là fi rán wọn, èdè àwọn tó bá dìde látara wọn náà ni ó máa sọ. Tọ́ra ara Mẹ́kà ní béèrè lọ́fà ara Mẹ́kà ní sọ pé èyí ṣe tẹ́ pé gbogbo àwọn tírà t'Ọlọ́run ti fi ránṣẹ́ ṣáájú tiẹ̀ àwọn èdè àbàrá ní èdè sùrìyàníyà ni Ọlọ́run fi ránṣẹ́, èyí ṣe títí ẹ̀ náà gba èdè ń wá. Ànábì wa ń dáhùn lóhùn pé tó bá gbà wá náà ní ẹ̀gbọ́n tí ń bẹ́ẹ̀ yé ni èdè yín ni màá sọ. Ara ibi tí òjíṣẹ́ bá ti dìde èdè ibẹ̀ náà ni ó sọ. Àyà yóò àdírẹ́sì dédé bó lára Ànábì sí. Èyí tó wà lókè ti sọ pé gbogbo èèyàn lára sí. Bọ́ba Saudi lè ní tí ó bá sọ̀rọ̀ ní United Nations tó fẹ́ àdírẹ́sì gbogbo ayé pátápátá èdè ibo ni ó sọ lisani qaumihi, èdè gbogbo èèyàn gbogbo èdè àwọn èèyàn rẹ̀ ni ó sọ, kò ní sọ gbogbo èdè ayé papọ̀ lẹ́ẹ̀kan náà. Ṣọwọ́ tọ́ fọmọ Yorùbá tó bá mọ nóró kó ní èmi kọ́ ní ń bá wí nítorí Lárúbáwá ní ń sọ. Ọ̀rọ̀ tó sọ ní United Nations tó fi àdírẹ́sì gbogbo ayé tẹ́rì rẹ̀ bá pé ó mọ̀ pé ọkàn wọ́n náà wà nínú àwọn tó ń bá wí. So ó sọ lédè kan ò túmọ̀ pé gbogbo ẹ̀yin yòókù tó bá ti tẹ̀ létí nínú kẹ́ àyà tẹ́ ń takò yìí gan àyà kẹ́ àyà àánú ni. Nínú kẹ́ tí ń bẹ nínú Ìsìláàmù ni pé béèyàn ọba gbọ́ mẹ́sẹ̀jì Ànábì ṣètìrí bóyá nu gbó kan ló gbé dàgbà àbí gbogbo tó tẹ̀ lọ́wọ́ nínú Kùránì tán tú fún un. Kùránì dọ́wọ́ rẹ̀ Arábíkì ni wọ́n wá tú fún un, wọ́n wá tú àyà kan bẹ̀ fún un àbí wọ́n tú súrà kan bẹ̀ fún un. Àwa ni mùsùlùmí níran kan pé ẹnu tán tú fún un yẹn tí mẹ́sẹ̀jì yẹn dénú etí àti inú àgbọ́yé rẹ̀ nìkan lọ́lọ́run fi bí ń béèrè ìjọ alkiyama. Ìyókù wà lọ́wọ́ rẹ̀ tó tọ́ bẹ̀ tí ní Arábíkì ni kò understand ẹ̀ tí yàn bá ti understand nǹkan tí ó mọ̀ àgbà ipọ́ lọ́run ó fi bí nígbà tó bá jẹ́ pé rí ìgbìyànjú pé wọ́n mọ̀ lọ́wà. Ẹnu wọn tó mọ̀ yẹn nìkan náà lágbà ipò wọn fi béèrè lọ́wọ́ ẹ̀ nítorí pé kò tí ì gbọ́ yé. Ó ní liyubayyina lahum ìtẹ̀síwájú àyà wọn nítorí pé kó jíṣẹ́ yẹn lè ṣàlàyé fún wọn. Ajáspẹ́ ni àlàyé bá dọ́dọ̀ rẹ̀ náà mẹ́sẹ̀njà ń jíṣẹ́ fún. Ọmọ Yorùbá tá Al-Qur'ani bá ti dọ́wọ́ rẹ̀ lédè Yorùbá àbódódé èbó tí Al-Qur'ani èdè èbó àbí ìta máa ṣe lálàyé lérí social media lérí offline káàkiri yìí náà mẹ́sẹ̀jì Ọlọ́run Ànábì ti dé ti gbọ́ rẹ̀ ò lẹ́skíùsì mọ́. Àwọn nǹkan yìí common sense ni àbí kéèyàn wá bọ́ta nísìn èjì Aisha wọn là Ànábì yín fẹ́ Aisha ní ọmọ ọdún 6 ni wọ́n bá a sùn lọ́mọ ọdún 9. Gbogbo èèyàn tiẹ̀ ló lè bá wa tàkúrọ̀sọ lérí eléyìí hùn ṣébi tó ń ṣẹ̀ṣe ni. Tààrí ọ̀dọ̀ yín láti rí bọ́n tí fọmọ àkókò sógun owó ẹ̀dàbí ọmọ ọdún 6 ọmọ àkókò tó ṣẹ̀ṣẹ̀ délé ayé ọmọ òjọ́. Ẹ sọ fún mi ṣé inú Bíbélì mẹ́rin wọ́n ti ń fọmọ òjọ́ sógun owó wà? Wọ́n ṣe fi sógun kìyà bọ́n ṣe fi sógun awọ́rò aboyún bí wọ́n ṣe rí aboyún mọ́lẹ̀ lóye. Ṣé inú Bíbélì ló wà, ṣé inú Al-Qur'ani ló wà, ṣé inú àdísì ló wà? Ẹ tọ́ka síbi tó wà. Kò síbi kankan tó wà tó tayọ nínú àṣìṣe. Ṣé ẹ̀yin ìhun lẹ́wàá sọ fún wa ẹ̀yin ìyìn lẹ tó béèrè question ní pé kí lè tán fẹ́ Aisha lọ́mọ ọdún 9. Ẹ ti ẹ̀já rójú ẹni tí ó béèrè náà. So àwọn eléyìí kò dàrú pé àníyàn tán gbé jáde kì í ṣàníyàn pé ẹjá jọmọ ní intellectual debate. Tó bá jẹ́ yẹn ni àwa mùsùlùmí la rí ìtìjú ń bẹ láyé. In fact tó bá jẹ́ yẹn náà bá jáde ìdà tán mú lẹ́nu tán mú jáde ó kú pátápátá. Torí kò sínú tí yẹn lè fi wín ní mùsùlùmí. Ìntẹ́ lè fi wín ní wa ẹ mọ́ bú wa ipá níwà. Èébú ara lẹ bú àwọn. Pọ́pọ̀lọpọ̀ owó níwọ̀ ọmọlúwàbí. Èébú ara lílé yìí. Àmọ́ ń pé kẹ́ máa tọ́ọ̀chì ẹ̀sìn wa ń pé Kùránì kù síbì kan àdísì kù síbì kan kò possible. Ọlọ́run ṣàánú wa díbẹ̀ ni. Tọrọ Ọlọ́run fún rẹ̀ ní ṣúgbẹ́ ẹ̀sìn rẹ̀. So eléyìí la fi ń pe gbogbo ọmọ ìyá wa mùsùlùmí ṣàkíyèsí ká ṣọ́ra. Nítorí wípé tá a bá bá wọn tàkúrọ̀sọ ju bó ti yẹ lọ á sọ ìsìláàmù kalẹ̀ sí level wọn. Ìtẹ́dẹ̀ ń fẹ́ nu wọ́n fẹ́ fà wá wálẹ̀ àwọn ti wà nú ẹrọ̀fọ̀ wọn ní nǹkan kan tán fẹ́ ọ́fà. Kí ni bẹ́ẹ̀ nù ṣẹ̀ṣẹ̀ àmúdó ànàwó nǹkan gbogbo àwọn product wọn àwọn ò ní gbogbo rádaràda wọn qualities la ní
wọ́n á fẹ́ fà wá sí level wọn kájọ máa wá dọ́gba nínú àlàyé. Ẹlẹ́ẹ̀kejì tá a bá wá ṣọ́ra wọ́n tún ṣàkóbá tó tóbi fún wa. Ṣé ara àwọn tẹ́ ẹ rí lórí social media tí wọ́n tán tàkúrọ̀sọ tán ṣe wọ́nranwọ̀nran wọ́n ní orí TikTok wọ́n pọ̀ sí èmi ò sí níbẹ̀. Ọwọ́jà àwọn tí ń dérí Facebook díẹ̀díẹ̀ là ń rí. Gbogbo bí ó bá wù kán máa wà wọ́n tó nǹkan. Shirzimatun qalilun. Ẹ má jẹ́ wọn kọ́rọ̀ wọn nítumọ̀ jù lójú wa. Ṣé ara àwọn oníṣẹ̀ṣe pọ̀ tí wọ́n dẹ̀ jọmọlúwàbí tọ́lọ̀ ń dẹ̀ tún fún wa ní chance, kódà chance tá à ní lọ́dọ̀ kìrìsìtẹ́nì a ní lọ́dọ̀ oníṣẹ̀ṣe. Wọ́n máa ń sábà fẹ̀mí àtara fà sọ́dọ̀ àwa mùsùlùmí kódà jù ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì lọ. Ẹ má jẹ́ abuse ẹ̀ opportunity ta ní ẹ̀. Ṣé àwọn tí ń jáde yìí wọ́n fẹ́ frustrate wa ká gbógun, tá a bá gbógun wọn á sọ fáwọn yòókù wọn tí ń fi soft side bá wa lò ń pèsè rí i pé ẹni tó yẹ kẹ́ kọjú ìjà sí ni wọ́n. The city ń sọ̀rọ̀ yìí mo fẹ́ nígbàgbọ́ based on my own experience tí mo dẹ̀ tún rí káàkiri náà pé ó ń ṣẹ̀ṣẹ̀ yára fọmọ sílé kí wùmí mọ́ tọ́fà. Wọ́n fún yín lọ́mọ wọn kékeré báwọn kọ́ al-Qur'an. Tán bá bímọ wọn tún wá bẹ̀yìn àáfàá pé ó ń ṣẹ̀ṣẹ̀ ni mí o àmọ́ mo fẹ́ kẹ́ bá ń sọ lóko lọ́nà ẹ̀tẹ̀yìn mùsùlùmí. Ẹ̀yin náà wà wọn pé wọ́n yẹn ṣe mùsùlùmí àmọ́ ẹ̀ṣá bóyá bá ṣe lè bóyá tún fa àwọn lójú mara sí díẹ̀. Lẹ́ẹ̀fì rọ́pọ̀lọpọ̀ ń ṣẹ̀ṣẹ̀ yẹn ó kọ ìsìláàmù pọ̀ nínú ọkọ̀ wọn. Kò yẹ ṣe nítorí pé wọ́n fẹ́ ṣe ìsìláàmù. Ní al-Nur ilé kéwu àkàn òun náà tá a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ní bí ọdún 10 sẹ́yìn. Àwọn aláwo àgbà aláwo 4 ló kọ́ mọ fún wa tí wọ́n ń pè ká mọ báwọn kọ́ al-Qur'an àgbà aláwo 4. Ẹ má jẹ́ kí táwọn torí social media yóò mọ jẹ́ kẹ́ mọ rorò kúrò sí. A ní opportunity virgin land lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe. Dáwà rọrùn ń bẹ ju ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn míì lọ láti tètè jèrè wọn. Wọn ní ta'assub fẹ́sìn wọn dàbí. Àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ ń dé yìí ni wọ́n fẹ́ create àsọ̀bíyà, wọ́n fẹ́ create ẹlẹ́yàmẹ̀yẹ ẹ̀sìn sára àwọn yòókù wọn. Tẹ́ẹ̀dẹ́bẹ̀ tẹ́ẹ̀ ni a fẹ́ kọ́ wọn ní al-Qur'an ní al-Qur'an wò kò sábà láàrin wọn tó nǹkan. Kódà àwọn tí ọ̀wá lè kéwú wọn tí àwọn ọmọ yìí ń sá lè kéwú pé àwọn òbí wọn. Mo lọ bẹ̀ kan wo ń jó ní tí mo lọ Nàìjíríà kan bí ọdún 2 sẹ́yìn. Mo bá aláwo bàbá ẹnì sọ ń bẹ̀. Àwọn ọmọ yẹn ọ̀wá lè kéwú ní rárá o, àwọn tó ń wá lè kéwú àwọn ẹlòmíì dé. Ọmọ 3 ló kú fún wa. Àgbàlédì Sam nígbà tá a dénú ilé rẹ̀. Kíní ọpọ́n tán máa fi ẹṣẹ́ wò tí wọ́n máa fi kíní kan ìmọ̀ tán máa pé bí fíìmù Yorùbá mo ti rí gbẹ̀yìn. Mo á wò ká ṣé kíní ìrírí ṣé ó exist tó tọ́ ó sì ní ẹjọ́kọ́ bá ti jókòó ní òun kíní òun lẹ́gbẹ̀ẹ́ kan báyìí. Ó pé ó kówó ẹyọ lé lérí báyìí. Ṣé kíní kìí ṣe costume fíìmù Yorùbá. Èmi jẹ́ rò pé yóò mọ palẹ̀ mọ́ pé nígbà tó ti ráwọn àfáà yóò mọ̀ pé kóun gbé pamọ́. Ó dá lójú pé tóun ṣe ni. Ní ìjà àwọn ọmọ yẹn wá lé kí wọ́n ní àwọn ọmọ tèmi kọ́ ò, àwọn ọmọ tèmi ò pa lé kí ó jẹ rí. Màá wá bí àwọn àfẹ́yẹ́ gbọ́ ní àwọn tí èèpa lé kí ó jẹ tòótọ́. Imagine. So ẹ má jẹ́ kí wọ́n jẹ́ ká kọlu àwọn tí ò yẹ ká kọlu. Tá a ṣe l'opportunity lára wọn láti jèrè wọn. Ṣẹ̀rá àwọn eléwọ̀n yìí tí wọ́n ti wọ́nranwọ̀nran yìí olódo gbáà ni wọ́n. Aláìníkan ṣe ni wọ́n. Àwọn tó bá ní láárí nínú tí wọ́n bá ń sọ. Tó àwọn míì ń bẹ tó ẹ́ sí pé àwọn náà ń copy ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn orientalist ni. Àwọn díẹ̀ ti tó nínú wa láti máa engage wọn. Kì í ṣe tí kálukú ọmọ ìgbàbẹ ní ìgbàgbọ́ ọtí. Àwọn àfáà tán dẹ̀ competent náà lè bá wọn sọ̀rọ̀. Kì í ṣe wọ́n tẹ́sìn tiẹ̀ náà yí ọtọ́ mọ̀ ṣe wọ́nranwọ̀nran. Àwọn àfáà tó dẹ̀ yí Ọlọ́run ti ní kí gbogbo wọn máa dìde sí. Gbogbo wa náà kọ́ láàárọ̀ lọ́bẹ̀. Ìyẹn jáwọn àkíyèsí tí mo fẹ́ pe gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam lérí gbogbo ohun tí ń ṣẹlẹ̀. À ń bẹ lọ́hùn ìmọ̀nà Islam tó fún wa yìí kọ́ mọ̀ fi mọ lérí wa kójú ó dọ́dọ̀ àwọn ọmọ wa torí value rẹ̀ ń high sí ni. Price rẹ̀ wọ́n sí bàtà tí wọ́n lọ́jà sí. Tepo petrol wọ́n ti ní Nàìjíríà tíjọba ń fowó lékún rẹ̀ ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ yìí. Iná ni ìmọ̀nà náà wọ́n sí. Inflation jọ affect gbogbo ẹni. Àánú wá ń cheap sí ń di gbàǹjo. Ẹni tó ti mọ̀nà lánàá kódà ẹni tó kíw ó lè dẹni àánú lẹ́ni anytime. À ń bẹ lọ́hùn kọ́ mọ́ ṣàṣùgbà wa kó ṣùgbà ẹ̀sìn wa. Kọ́mọ àtibọ̀tán burúkú tí wọ́n fi pé wọn ò ṣe Islam mọ́ Ọlọ́run má fi ṣàdánwò wa má fi ṣàdánwò àwọn ẹni wa o àtẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ wa gbogbo àwọn tó kù nínú àánú tí wọ́n mọ̀ ìyẹn mọ̀ tí wọ́n bá wà ń bẹ̀ nítọ́fọ́ ní pa àánú ní pé òní mọ̀ ń pín bẹ̀ lọ wa ọmọ wo àwọn tán wà lórí òdodo bí ìgbà pé wọn mọ̀ tán ṣe ni títí tó fi já síbi tó ọ̀fẹ́ níwájú Ọlọ́run má sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ gbogbo àwọn tó kù ń bẹ̀ Ọlọ́run bá tàn mọ́lẹ̀ sínú ìmọ́lẹ̀ Islam sínú ọkàn wọn bá wa tàn sínú ọpọlọ wọn ọlá ti tóbi Ọlọ́run ẹni ni jímọ̀ ìjà sàṣàlátù tó pọ̀ fún Ànábì subhana rabbika rabbil izzati amma yasifun
wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.